Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ tí ń wò wá àkójọpọ̀ ìròyìn ló ń dé sí ojú ẹ̀rọ amóhùnmáwòrán yín ìyẹn àkójọpọ̀ ìròyìn lára àwọn èyí tá ti jábọ̀ rẹ̀ fún yín láàrin ọ̀sẹ̀ yìí. A ó máa ti bí pẹlẹbẹ mọ́ọ̀lẹ̀ jẹ. Sekinat Ọláìdíraji ní orúkọ mi. Nínú ọ̀sẹ̀ yìí ni àwọn ọmọlẹ́yìn Kristi káàkiri àgbáyé ṣe àyájọ́ ọjọ́rú eérú ìyẹn Ash Wednesday. Ní àyájọ́ ọjọ́ yìí, àwọn ọmọlẹ́yìn Kristi máa ń wà nínú ààwẹ̀ àti àdúrà láti fi rìnrìn àjò ẹ̀mí ìrònú pìwàdà ní ìgbáradì fún àjíǹde Jésù Kristi Olúwa. Àmọ́ ti ọdún yìí ni àwọn bíṣọ̀bù ilẹ̀ Nàìjíríà ti ké sí gbogbo onígbàgbọ́ láti fi gba àdúrà fún Nàìjíríà lórí ọ̀rọ̀ ètò ààbò tó ń fojoojúmọ́ mẹ́hẹ̀ gẹ́gẹ́ bí a ti mú ìròyìn náà wá fún yín nínú ọ̀sẹ̀ yìí. Nínú ọ̀sẹ̀ yìí bákan náà ni a tún jábọ̀ ìròyìn fún yín bí adẹ́rìn-pòṣónú tó ń jẹ́ Gbafida ṣíṣe àṣálẹ́ ìfi àmì ẹ̀yẹ dánilọ́lá oníbẹ̀ta nínú èyí tó ti fi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn dá àwọn opó lọ́lá. Gẹ́gẹ́ bí a ti mú ìròyìn ọ̀hún wá fún yín nínú ọ̀sẹ̀ yìí, ẹ já lọ wò. Ọ̀kan lára àwọn adẹ́rìn-pòṣónú tẹlifíṣàn Orisun Gbafida, Prince Adewuyi Lastborn, ṣe ayẹyẹ oníbẹ̀rin ní ọjọ́ Àìkú tí ó kọjá, Èébúdọlá praise concert, ìfàmẹ̀yẹ dánilọ́lá, ọjọ́ ìbí àti ọdún 5 lórí ìtàgé. Níbẹ̀ ni ọ̀pọ̀ àwọn ènìyàn ti wá yẹ̀ sí, wọ́n sì sọ ohun díẹ̀ tí wọ́n mọ̀ nípa rẹ̀. Ẹ já lọ gbọ́. He's cool-headed. Wọ́n jẹ́ ẹni tí ó Gbafida jẹ́ ẹni tí ò náà pọn. Ìdí iṣẹ́ wọn nìkan ló máa sí wọn tó ti ń ṣiṣẹ́, wọn báyàn jà, wọn mọ everybody gẹ́gẹ́ bí ìkan ẹ̀dẹ̀ kí n fojú pààyàn rẹ̀. And ever since mo ti mọ̀ mi gbọ́ pọ́kọ̀ mi tẹ́ anything àbí mi gbẹ́ anything tó jẹ́ aburú sí wọn rí. He's been a nice and caring person in the industry. Àdúrà mi ni pé gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń pè wọ́n Gbafida lórúkọ Jésù Kristi Ọlọ́run á dúró tì wọ́n, Ọlọ́run á rán àánú tì wọ́n níbi tí wọ́n fojú ore sí wọ́n á ríre níbẹ̀, ibi tí wọ́n fojú ire sí wọ́n á ríre níbẹ̀. Lórúkọ Jésù lẹ́ni tí wọ́n lè ṣe àwọn award presentation tí wọ́n ṣe gbogbo ohun tí wọ́n ṣe yìí, wọ́n á bẹ̀rẹ̀ sí ní tẹ̀síwájú nínú ògo, nínú ọlá àti nínú ohun mèremère lórúkọ Jésù Kristi. Those are my wishes for him. Lákòótán, Gbafida dúpẹ́ lọ́wọ́ Olúwa, ó sì gbóríyìn fún tẹlifíṣàn Orisun fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe. Ìmọ̀ràn mi sáwọn tó ń bọ̀ lẹ́yìn rèé náà ni pé kán ní àforítì, kò sí ohunkóhun láyé, kò sí eré téèyàn bá sá láyé, téèyàn bá ti láforítì, èèyàn máa padà yege nínú ẹ̀ náà ni, èèyàn dẹ̀ máa padà gba òmìnira. Inú mi dùn gidigidi lónìí, gbogbo àwọn tó ń bọ̀ lẹ́yìn kán ṣà láforítì, kò sí ohun tó kí wúrà kó tó di kó pọ́n ó máa la iná kọjá o, kí àwọn èèyàn pátápátá kan ní àforítì. Ìmọ̀ràn mi nìyẹn. Gbogbo ẹ̀yin fans wa ní Orisun TV, gbogbo ẹ̀yin olólùfẹ́ bàbá Gbafida tí gbogbo èèyàn mọ̀ sí MC Abe àti Gbafida tó sọ̀rọ̀ lọ́wọ́ yìí, ìmọ̀ràn mi náà ni wípé ẹ ṣé, àkọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ̀ ń wò wá live and direct lójoojúmọ́. Ìmọ̀ràn mi nìyẹn. Owó tẹ fi ń ra, tẹ fi ń lòdì dìkódà yín, tẹ fi ń wò wá, ìfẹ́ ńlá lẹni sí wa. Àìmọye station tẹ lè máa wò, ṣùgbọ́n tẹ yan Orisun láàyò wípé òun lè fẹ́ máa wò. Àdúpẹ́ gidigidi lọ́wọ́ yín, kò ní bàjẹ́ fún yín, ojú tẹ fi wò wá kò ní fọ́, etí tẹ fi gbọ́ wá kò ní di. Thank you so much. God bless you. Bye bye. Ire o, catch you later. See you later. Thank you. Sekinat Ọláìdíraji. Ajábọ̀ ìròyìn kan fún yín nínú ọ̀sẹ̀ yìí bí ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tó wà ní ìlú Àbújá bí ó ti ju akọ̀wé ìlú koro ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tẹ́lẹ̀ rí ìyẹn alàgbà Olisa Metu sí ẹ̀wọ̀n ọdún 7 gbáko látàrí bí wọ́n ti sọ wípé ó jẹ̀bi àwọn ẹ̀sùn ìkówójẹ èyí tí àjọ EFCC fi kàn án. Gẹ́gẹ́ bí a ti mú ìròyìn ọ̀hún wá fún yín, wọ́n ní pàtàkì jùlọ lórí ọ̀rọ̀ owó ẹgbẹ̀rún lọ́nà 400 náírà tí wọ́n sọ wípé ó ní ṣe pẹ̀lú ìpolongo ọdún 2015 ìyẹn ìpolongo ìbò ti ààrẹ èyí tí ẹgbẹ́ òṣèlú PDP pàdánù rẹ̀ tó sì gbé ààrẹ Muhammadu Buhari wọlé gẹ́gẹ́ bí ààrẹ. Gbajúgbajà olórin tàkasúfè ìyẹn Idris Abdulkareem ti fi orin rẹ̀ ṣe àtìlẹ́yìn fún ìdásílẹ̀ Amotekun. Gẹ́gẹ́ bí a ti jábọ̀ ìròyìn ọ̀hún fún yín láàrin ọ̀sẹ̀ yìí, ẹ já lọ wò. Ìlú mọ̀ọ́ká olórin Idris Abdulkareem ti fi àtìlẹ́yìn rẹ̀ hàn lórí ikọ̀ elétò ààbò Amotekun nípa ṣíṣe orin kan síta lórí ìdásílẹ̀ Amotekun. Orin ọ̀hún ló ṣíṣọ lójú ewé rẹ̀ níbi ayẹyẹ kan eléyìí tí Doplab ṣe àgbékalẹ̀ rẹ̀ nílọ́lọ́ yìí. Idris Abdulkareem gbóhùn síta
kọ orin náà jáde lórí ìtàgé ó sì ń pe gbogbo ọmọ káàárọ̀ oòjíire láti mú ètò ààbò àti ìṣọ̀kan ní pàtàkì. Ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ níbẹ̀. Ìtàn ló máa dà lọ́la ẹ má ka ọ lẹ́rán ẹran tí bàbá ó lọ́wọ́ ẹran tí bàbá Jásìn ẹran tí Akíntọ́lá ẹran tí abàmì ẹ̀dá Fẹlá Aníkúlápọ̀ Kútì ẹran tí bàbá Fáṣọrántì tí wọ́n kọ́ ọmọ ẹ̀ lóńdó ẹran tí Abraham Adésanyà pẹ̀lú Bẹ́ẹ̀kọ́ Kútì ẹran tí ọmọwé Professor Wọlé Ṣóyínká ọmọ Oòduà má ṣe dalẹ̀ Oòduà ó pẹ́ bóyá níṣẹ̀lẹ̀ sọmaké kẹlẹ́ rántí kò sáṣepé àṣepamọ́ ló wà ẹ jẹ́ ká jọ ṣe ìdàgbàsókè Àmọ̀tẹ́kùn ẹ jẹ́ ká jọ ṣe ẹnìkan ṣe kọ́ńdú. Idris Abdulkareem sọ wípé àsìkò ti tó fún gbogbo ọmọ orílẹ̀-èdè láti jí gìrì kí wọ́n sì mú ìfẹ́ àti ìṣọ̀kan ní pàtàkì. Ìwọ tó bá jọmọ Yorùbá gidi tó bá ṣe ń lọlé ó máa sọ fún wọn tí ẹ ń pé wọ́n ti wà nínú gbó wọ́n dẹ̀ ń kidnap lọ. Ìwọ tó bá jẹ́ ọmọ Yorùbá gidi tó bá wà against Àmọ̀tẹ́kùn ó mọ̀ ń pé kí ni ọ̀dàlẹ̀ burúkú ni ẹ́. Ìwọ tó bá jọmọ Yorùbá gidi tó bá ṣe ń lọlé ó máa sọ fún wọn tí ẹ ń pé wọ́n ti wà nínú gbó wọ́n dẹ̀ ń kidnap lọ. Ìwọ tó bá jẹ́ ọmọ Yorùbá gidi tó bá wà against Àmọ̀tẹ́kùn ó mọ̀ ń pé kí ni ọ̀dàlẹ̀ burúkú ni ẹ́. Ṣẹ́gbọ́n kan tí mo sọ abẹ́gbọ̀ èní ọjọ́ rere fún brọ́dà mi ọmọ mi láti 5 years old ló ti fẹ́ ṣe music mọ̀mísí ẹ̀ ò gbà dádì ẹ̀ ò gbà bọ̀ lẹ́nì dádì ẹ̀ wà ń bí màmá ẹ̀ wà ń bí wọ́n ti gbà Ọlọ́run á bá a fi àṣírí sí káríà ẹ̀ ọpẹ́ inshallah wa shukratullahi you'll be successful. Ṣògorẹ̀nìkejì ló ń jábọ̀ fún tẹlifíṣàn Orisun. Chukwuemeka Charles Oputa tí gbogbo ènìyàn mọ̀ sí Charlie Boy náà fi àtìlẹ́yìn rẹ̀ hàn fún ikọ̀ ẹ̀ṣọ́ ètò ààbò Àmọ̀tẹ́kùn. Bá ti mú ìròyìn ọ̀hún wá fún yín nínú ọ̀sẹ̀ yìí ẹ já wò ó. Chukwuemeka Charles Oputa tí ọ̀pọ̀ àwọn ènìyàn mọ̀ sí Charlie Boy ti fi àtìlẹ́yìn rẹ̀ hàn lórí ìdásílẹ̀ Àmọ̀tẹ́kùn. Charlie Boy ló sọ̀rọ̀ yìí lásìkò tí àpapọ̀ oníròyìn 10 lábẹ́ iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ Virtual Media Network Nigeria ìyẹn Orisun, Isembido, Area 10 àti Nollywood ṣe àbẹ̀wò sí i. Ó sọ wípé ètò ààbò orílẹ̀-èdè yìí ti mẹ́hẹ̀ débi wípé àwa fúnra wa ni a gbọ́dọ̀ dìde sí ààbò ìlú. Ìdí tí mo ṣe ṣàtìlẹ́yìn fún ṣé ẹ rí bí a ti wà báyìí àwọn ìjọba ti fi dá wa lójú pé àwọn ò lè dáàbò bò wá. Ṣé ọlọ́pàá ló lè dáàbò bò wá tàbí àwọn ológun ló fẹ́ dáàbò bò wá? Ṣé kìí ṣe àwọn èèyàn tí wọ́n ń pariwo Boko Haram Boko Haram wọ́n ní wọ́n sọ pé wọ́n ti ronúpìwàdà. Ta ló wà ń bẹ̀ nígbà tí wọ́n ronúpìwàdà? Ṣé ẹ̀yin náà lè ro àwọn nǹkan tí àwọn èèyàn ń rò? Lákòótán ó ní ohun tó dára tí ó yẹ kí àwọn ọmọ orílẹ̀-èdè yìí ṣe ni wípé kí wọ́n mú ààbò agbègbè ní pàtàkì. Ṣé kìí ṣe orílẹ̀-èdè yìí la wà nígbà tí T.Y. Danjuma sọ wípé fúnra wa la máa dáàbò bo ara wa nítorí wàhálà tó ń bọ̀ gbogbo ènìyàn ló máa gbọ́ o. Ènìyàn mélòó ló ti sọ bẹ́ẹ̀? Ọbásanjọ́ tiẹ̀ sọ pé kó tó di oṣù 6 ibi gbogbo á ti dàrú. Gbogbo ohun tí àwọn èèyàn ń ṣe wọ́n rò pé àwọn ènìyàn ò mọ̀ ni. Bí ọlọ́pàá ò bá lè dáàbò bò mí ó máa dára lọ́pọ̀ ìgbà kí ènìyàn dáàbò bo ara ẹ̀. Sekinat Ọláìdéraji. Ẹ káàbọ̀ padà ní báyìí a ó ṣí ẹnu ní dédé síbí nígbà tá a máa fi padà dé àkójọpọ̀ ìròyìn yóò mọ̀ tẹ̀síwájú ẹ kú ìkàlẹ̀.